Ìwé Kọ́ríńtì kínní orí 12. Ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí, ará, èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. Ẹ̀yin mọ̀ pé nígbà tí ẹ̀yin jẹ́ kèfèrí, a fà yín lọ sọ́dọ̀ àwọn odi òrìṣà lọ́nàkọnà tí a ti fà yín. Nítorí náà, mo fẹ́ kí ẹ mọ̀ pé kò sí ẹni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run kí ó wí pé ẹni ìfibú ni Jésù, àti pé kò sí ẹni tí ó lè wí pé Olúwa ni Jésù bí kò ṣe pé nípa ẹ̀mí mímọ́. Ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà, ṣùgbọ́n ẹ̀mí kan náà ni. Onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó sì wà, Olúwa kan náà sì ni. Onírúurú iṣẹ́ ni ó sì wà, ṣùgbọ́n Ọlọ́run kan náà ni ẹni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nínú gbogbo wọn. Ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti fi jèrè, nítorí tí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí, àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ìṣe, àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀, àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, àti fún ẹlòmíràn onírúurú èdè, àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè. Ṣùgbọ́n gbogbo wọ̀nyí ni ẹnìkan ní, àní ẹ̀mí kan náà ń ṣe ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú. Nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó sì ní ẹ̀yà púpọ̀, ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà ara tí í ṣe púpọ̀ jẹ́ ara kan, bẹ́ẹ̀ sì ni Kristi pẹ̀lú. Nítorí pé nínú ẹ̀mí kan ni a ti baptisi gbogbo wa sínú ara kan, ìbáà ṣe Júù tàbí Hélẹ́nì, ìbáà ṣe ẹrú tàbí òmìnira, a sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan. Nítorí pé ara kìí ṣe ẹ̀yà ara kan bí kò ṣe púpọ̀. Bí ẹsẹ̀ bá wí pé nítorí èmi kìí ṣe ọwọ́, èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí etí bá sì wí pé nítorí èmi kìí ṣe ojú, èmi kìí ṣe ti ara, èyí kò wí pé kìí ṣe ti ara. Bí gbogbo ara bá jẹ́ ojú, níbo ni ìgbọ́ràn ìbá gbé wà? Bí gbogbo ara bá sì jẹ́ ìgbọ́ràn, níbo ni ìgbóòórùn ìbá gbé wà? Ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti fi àwọn ẹ̀yà ara sínú ara olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú. Bí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan, níbo ni ara ìbá gbé wà? Ṣùgbọ́n nísinsìnyí wọ́n jẹ́ ẹ̀yà púpọ̀, ṣùgbọ́n ara kan. Ojú kò sì lè wí fún ọwọ́ pé èmi kò ní fi ọ́ ṣe, tàbí kí ó wí fún tàbí kí orí wí fún ẹsẹ̀ pé èmi kò ní fi ọ́ ṣe. Ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn ni tí ó dàbí ẹni pé wọ́n ṣe àìlera jù, àwọn ni a kò lè ṣe aláìní jù. Àti àwọn ẹ̀yà ara wọn ni tí àwa rò pé wọ́n ṣe àìlọ́lá jù, lórí wọ̀nyí ni àwa sì ń fi ọlá sí jù. Bẹ́ẹ̀ ni ibi àyẹ́ wa sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù. Nítorí pé àwọn ibi tó ní ẹ̀yẹ lé ara wa kò fẹ́ ohun kan, ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan, ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibì kan, ibi tí ó ṣe aláìní, kí ìyapa kí ó má ṣe sí nínú ara, ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kí ó lè máa ṣe
àníyàn kan náà fún ara wọn. Bí ẹ̀yà kan bá sì ń jìyà, gbogbo ẹ̀yà a sì jùmọ̀ bá jìyà, tàbí bí a bá ń bọlá fún ẹ̀yà kan, gbogbo ẹ̀yà a jùmọ̀ bá yọ̀. Ǹjẹ́ ara Kristi ni ẹ̀yin ń ṣe, olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ: èkíní àwọn àpọ́stélì, èkejì àwọn wòlíì, ẹ̀kẹta àwọn olùkọ́ni, lẹ́yìn náà iṣẹ́ ìyanu, lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Gbogbo wọn ní í ṣe àpọ́stélì bí? Gbogbo wọn ní í ṣe wòlíì bí? Gbogbo wọn ní í ṣe olùkọ́ni bí? Gbogbo wọn ní í ṣe iṣẹ́ ìyanu bí? Gbogbo wọn ni ó ní ẹ̀bùn ìmúláradá bí? Gbogbo wọn ní fi onírúurú èdè fọ̀ bí? Gbogbo wọn ní ṣe ìtumọ̀ bí? Ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù. Síbẹ̀ èmi ò fi ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín.